bí Yorùbá bá fẹ́ gbàdúrà pé ohun tí èèyàn bá dáwọ́lé ó máa yọrí sí rere, wọ́n á pé gbogbo igi télégbèdè bá fọwọ́ bà dídùn ní dùn. Kí gan lelégbèdè? Kí ló dé tí elégbèdè fi ń fọwọ́ bagi? Irú ìgbésí ayé wo gan ni wọ́n ń gbé tí wọ́n fi jẹ́ ẹranko tó súnmọ́ àwa èèyàn jù nínú gbogbo nǹkan? Àròjinlẹ̀ ló kọ́ mi, àyàn gidigbo tí ń kógi ìbò lu ọgbọ́n. Ẹ jẹ́ á sọ̀rọ̀ àwọn elégbèdè, ẹranko tó súnmọ́ àwa èèyàn jù ní ìrísí àti ìhùwàsí lórílẹ̀ alààyè. Elégbèdè ni àwọn òyìnbó ń pè ní chimpanzee tàbí chimp. Orúkọ míì tí Yorùbá wá tún ń pè wọ́n ní ọ̀ṣà tàbí ìrò. Èyí ni pé ẹ bá gbọ́ ìrò, ẹ bá gbọ́ ọ̀ṣà, ẹ bá gbọ́ elégbèdè, chimpanzee kan náà ni. Elégbèdè jẹ́ ọ̀kan lára àwọn àgbà ẹranko afarajọ èèyàn tí olóyìnbó ń pè ní apes. Àwọn ò kì í ṣe ọ̀bọ ní tiwọn torí wọn ò ní ìrù. Mẹ́rin ni wọ́n. Ìnàkí tí mo ti ṣe fídíò lórí rẹ̀ rí lákọ́kọ́. Àwọn elégbèdè ní ìkejì. Ẹlẹ́ẹ̀kẹta ni bonobo tí ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí tiwọn láìpẹ́. Àwọn bonobo yìí ni ẹranko tó ya bó rán jù nípa ọ̀rọ̀ ìbálòpọ̀, torí kò fẹ́ẹ̀ sí ìwà burúkú tó jẹ mọ́ ìbálòpọ̀ táwọn èèyàn ní táwọn náà ò ní. Wọ́n ń ṣe aṣẹ́wó, húkọ́ọ̀pù, sópí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ọ̀rọ̀ tiwọn kì í ṣòní. Ilẹ̀ adúláwọ̀ ni ẹ ti lè rí àwọn mẹ́ta àkọ́kọ́ tí mo kà yìí o, bó tilẹ̀ jẹ́ wípé ìnàkí àti elégbèdè nìkan la lè rí ní Nàìjíríà. A ní bonobo. Orílẹ̀-èdè Democratic Republic of Congo lẹ ti lè rí wọn. Ẹlẹ́ẹ̀kẹrin ni orangutan. Orílẹ̀-èdè Indonesia, Malaysia àti Brunei tí gbogbo wọn wà ní ilẹ̀ Asia lẹ́ ó ti rí orangutan ní tiẹ̀. Ẹ wá jẹ́ ká padà sórí elégbèdè yún chimpanzee gangan. Àwọn ni wọ́n súnmọ́ wa jù nínú àdámọ́ àti ìṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ. Wọ́n lágbára púpọ̀ o. Àgbàlagbà elégbèdè kan a máa ní tó ìlọ́po 4 agbára tí àgbàlagbà èèyàn ní. Wọ́n tún lè sáré jù wá lọ. Máìlì 8 làwọn èèyàn lè sá láàrin wákàtí kan, ṣùgbọ́n àwọn elégbèdè lè sá máìlì 25 láàrin wákàtí kan. Ìyẹn ni pé 8 miles per hour ní average speed àwọn èèyàn, nígbà tí tiwọn jẹ́ 25 miles per hour. Wọ́n lè fi ojú bára wọn sọ̀rọ̀, wọ́n lè fi ara bára wọn sọ̀rọ̀, bẹ́ẹ̀ sì ni wọ́n máa ń han tí wọ́n sì tún máa pa ariwo oríṣiríṣi láti bára wọn sọ̀rọ̀. Wọ́n lè fi ẹsẹ̀ 4 rìn, wọ́n sì lè fi ẹsẹ̀ 2 rìn bíi èèyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wọ́n máa ń gbé papọ̀ lójú agbo ni o. Agbo tí wọ́n sì máa ń pọ̀ ju ti ìnàkí lọ. Wọ́n á máa tó 70 ìyún 70 lójú agbo kan. Àwọn míì lè jù bẹ́ẹ̀ lọ o. Fún bí àpẹẹrẹ, àwọn ẹbí elégbèdè kan tó wà ní Ngongo ní orílẹ̀-èdè Uganda, wọ́n ti pé 200 ìyún 204 ní ọdún 2016. Bẹ́ẹ̀ ní ọdún 1993 tí ọ̀jọ̀gbọ́n David Watt bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí wọn, 50 péré ni wọ́n. Ó sì ń rò pé wọ́n ó túká bí wọ́n bá ti pọ̀ sí. Àfi bí wọ́n ṣe ń pọ̀ títí tí wọ́n fi pé 204 mọ́ lọ́wọ́ lọ́dún 2016 tí wọ́n ò sì túká. Bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ David Watt àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ni mo gbádùn jù nínú gbogbo iṣẹ́ àwọn elégbèdè tí mo yẹ̀ wò. Kò ní dáa tí wọn ò bá gbé òṣùbà ràbàǹdẹ̀ fún obìnrin takuntakun kan, èyún ọ̀jọ̀gbọ́n Jane Goodall, tó jẹ́ ẹni tó nímọ̀ jù lórí àwọn elégbèdè lágbàáyé. Torí 60 ọdún ló fi ń ṣe ìwádìí lórí àwọn ẹranko yìí tó sì máa ń wà papọ̀ pẹ̀lú wọn ní ọ̀pọ̀ ìgbà. Ó bẹ̀rẹ̀ nígbà tó ti pé ọmọ ọdún 26, 26 years old lọ́dún 1960. Èyí tó fi wá jẹ́ pé akọ kan ṣoṣo ló máa ń jẹ́ olórí láàrin àwọn agbo ìnàkí tí kò ní sẹ́ni tí ó yẹ̀ ẹ́ lọ́wọ́ wò lójú agbo ọ̀hún. Akọ tó máa ń wà ní agbo àwọn elégbèdè a máa ju ẹyọ kan lọ. Àwọn akọ yìí máa ń ní ipò ní o láàrin wọn tí gbogbo wọn ó sì mọ ipò oníkálùkù. Ẹni tó wà ní ipò ọ̀gá pátápátá ó mọ ara rẹ̀, àwọn tó kù sì mọ̀ o. Igbákejì, igbákẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọra wọn. Akọ tó bá ti pé ọmọ ọdún 15 ni yóò bẹ̀rẹ̀ sí ní nípò. Èyí tí ò bá tí ì pé ọmọ ọdún 15 èyí sábà nípò lójú agbo, kò sì já mọ́ nǹkan kan. Bẹ́ẹ̀ ni gbogbo abo pátápátá ní agbo àwọn elégbèdè, bó tilẹ̀ òkè ọjọ́ orí wọn tó, wọn ò ní ipò kankan lójú agbo. Èrò ẹ̀yìn làwọn abo ní agbo elégbèdè. Abo tó bá sì tàpá sí òfin tó kọjá àyè ẹ̀ nínú wọn kò ní lọ láì jìyà o. Bẹ́ẹ̀ ni
wọ́n ní discipline ju sójà lọ bẹ́ẹ̀ ni òṣèlú àárín wọn náà lékenkà. Fún bí àpẹẹrẹ, ẹni tó wà ní ipò kẹta lè dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ẹni tó wà ní ipò kejì. Lẹ́yìn èyí tó bá lágbára ó tún lè gbéná wojú olórí pátápátá kó sì borí. Olórí tó ti jẹ́ number 1 tẹ́lẹ̀ ó wàá di number 2, ṣùgbọ́n wọn ò ní léra wọn kúrò lójú agbo ọ̀hún. Ìgbàjọba wọn èé ṣe nípa agbára lásán. Ṣé ẹ mọ̀ pé òṣèlú ń bẹ nínú iṣẹ́ ológun náà? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ wọn rí. Ó ní kinní kan tí olóyìnbó ń pè ní grooming, èyí túmọ̀ sí ìbára ẹni túnra ṣe. Àwọn elégbèdè máa ń ṣèyí púpọ̀ o. Wọ́n máa bára wọn yọ ìdọ̀tí, kòkòrò àti èépá awọ kúrò ní ara. Oríṣi nǹkan ni wọ́n lè fi ìbára ẹni túnra yìí ṣe sọrí. Àwọn tí ipò wọn kéré máa ń ṣe é fáwọn tí ipò wọn ju tiwọn lọ láti fi wá ojú rere àti ìdáàbòbò wọn. Àwọn ìyá máa ń ṣe fún ọmọ wọn tí ò tí ì tójú bọ́ gẹ́gẹ́ bí ìtọ́jú òbí. Bẹ́ẹ̀ làwọn abo máa ń ṣe fúnra wọn láti fi bára wọn dọ̀rẹ́. Bí akọ tí ipò wọn ò jìnnà síra wọn náà bá ṣe fúnra wọn, ìbánidọ́rẹ̀ẹ́ lèyí wà fún, kìí ṣe ìbọ̀wọ̀ àti ìjúbà. Fún bí àpẹẹrẹ, tí akọ tó wà ní ipò 16, èyí ò level 16, tó bá ṣe fún akọ tó wà ní ipò kẹta level 3, ìjúbà àti ìwọ ojú rere ọ̀gá lélẹ̀ ìdúró fún un. Ṣùgbọ́n tí akọ tó wà ní ipò 4 bá ń ṣe fún akọ tó wà ní ipò kẹta, ìdọ́rẹ̀ẹ́ ni eléyìí wà fún. Akọ tó wà ní ipò kẹta lè máa ṣe grooming yìí fún èyí tó wà ní ipò kejì, kó tó máa ṣe fún èyí tó wà ní ipò kẹta, ipò 4, ìkarùn àti ìkẹfà. Ìbánidọ́rẹ̀ẹ́ lélẹ́yìí wà fún torí ipò wọn súnmọ́ra wọn. Bí wọ́n bá tún pa ẹran, wọ́n tún lè kọ́kọ́ fún nínú àwọn tí wọ́n mú mọ́ra yìí náà, torí ọjọ́ tí wọ́n bá fẹ́ gbàjọba yóò lè rọrùn fún wọn. Ṣẹ́yìn náà ń rí politics. Ẹ wá jẹ́ kí n sọ̀tọ̀ àwọn 4 kan lójú agbo tí Professor David Watt tí mo dárúkọ rẹ̀ lẹ́ẹ̀kan yẹn ń ṣèwádìí lé lórí, kí ọ̀rọ̀ mi ó ba lè tún yé yín sí dáadáa. Ó ní akọ kan tí wọ́n ń pè ní Lofty lójú agbo yìí, ipò 7 ló wà tó fi bẹ̀rẹ̀ sí ní lu gbogbo àwọn tó kéré sí i. Wọ́n bá ti fẹ́ fi agbára àti ipá wọn hàn láti gbàjọba, inú wọn máa ń hurú ìwà yìí. Ó ṣàṣe bẹ́ẹ̀ títí ó gbójú ìjà ti Batok tó wà ní ipò 2, ó borí o. Òun náà wá wà ní ipò 2, Batok bọ́ sí ipò 3. Lẹ́yìn oṣù bíi mélòó, ó tún gbé náà wojú Muwaya tó jẹ́ olórí, ó sì tún borí. Muwaya yìí wá bọ́ sí ipò 2, Batok sì wà ní ipò 3 tiẹ̀. Ṣùgbọ́n lójú agbo yìí, olóṣèlú tó Batok ò sí o. Ó mọ bí wọ́n ṣe ń kó èèyàn mọ́ra gan-an. Bó bá ti ń bá wọn túnra ṣe ni ó máa pín ẹran fún wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Nítorí wípé agbára ni Lofty fi gbàjọba ní tiẹ̀. Kò lójú oṣù 6 lọ lórí àlééfà tí Batok fi wá láti ipò 3 láti gba agbára lọ́wọ́ rẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé agbára Lofty ju ti Batok lọ, àwọn 4 tí Batok ti fà mọ́ra ló kó sẹ́yìn lọ́jọ́ tó lọ na Lofty. Bí Batok ṣe di olórí rèé o. Òun sì ni olórí tó pẹ́ jù lórí àlééfà. Torí bó ṣe jẹ́ olórí tó, a tún máa bá Muwaya tó wà ní ipò 2 àtàwọn míì tó kéré sí túnra ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kí n tó wá mú ìdàkejì rẹ̀ wá ẹni tó rò wípé agbára gànàgànà ló lè ṣe tí ọwọ́ pálábá rẹ̀ ségi. Bẹ́ẹ̀ bá fẹ́ ra ẹ̀rọ amúnáwá oríṣiríṣi àtàwọn èlò tí ń lo iná lílé, ìyẹn electric appliances. Bẹ́ẹ̀ bá fẹ́ ra inverter, solar panel àti bátìrì ẹ̀ tí wọ́n sì bá yín ṣètò títò gbogbo ẹ̀pọ̀ tẹ́ ò ní dúró de iná NEPA mọ́ tẹ́ ó bẹ̀rẹ̀ sí ní lo iná solar. Muiz Adepower ní kẹ́ẹ̀kan sí. Owó ọjà àti iṣẹ́ wọn rọjú, bẹ́ẹ̀ ni àwọn ìjìnlẹ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó lókùndín ní gbogbo òṣìṣẹ́. Ẹ kàn sí wẹ́bsáìtì wọn lórí www.muizadepower.com tàbí kẹ́ẹ̀kan sí ọ́fíìsì wọn ní nọ́mbà 70 Àyàngbòrìn Road, Ìkòròdú, lẹ́gbẹ̀ẹ́ GT Bank gangan. Ẹ sì lè pè wọ́n sí 09016850248 tàbí 08188889018. Ẹ sì lè kàn sí wọn lórí WhatsApp ní 07049445297. Ẹ ṣeun. Ẹ wá jẹ́ ká wo ìdàkejì Batok lójú agbo yìí kan náà. Akọ̀kan wà tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Grappelli. Ipò 19, ìyún nọ́mbà 19 ló wà. Ó sì jẹ́ ọmọ 20 ọdún, ìyún 20 years lásìkò yìí. Grappelli ní iṣan púpọ̀ gan. Ó wá jẹ́ alágbára mọ́mẹ́rò.
gbogbo àwọn tó kéré sí i ní máa ń lù nígbà gbogbo àwọn abojú agbo ọ̀hún ló ti fi ìlùkulù àti ìjẹgàba rẹ̀ lórí wọn hàn. Kò ní ọ̀rẹ́ kankan dàbí alára o, ọ̀tá ló pọ̀ lọ jàǹtìrẹrẹ. Ọjọ́ 29 oṣù kẹwàá ìyún October 29th ọdún 2002 ló jèrè wá rẹ̀. Àwọn Professor David Watt kàn gbọ́ ariwo ni wọ́n bá lọ ọbẹ̀. Àṣé Grappelli fẹ́ lọ fipá gbàjọba ni láti nọ́mbà 19 ni wọ́n bá rí àwọn tó ju Grappelli lọ ní ipò díẹ̀ àtàwọn tó kéré sí i ní ipò tí wọ́n ń dá sẹ̀ríà fún. Bí wọ́n ṣe ń lò ó ni wọ́n ń fẹsẹ̀ tẹ̀ nípò tí wọ́n ń gé e jẹ. Ẹ̀jẹ̀ ń dà lára rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ kàn. Wọ́n lù ú ní ìlòkulù débi wípé ẹni tó gbé kámẹ́rà lọ́wọ́ lọ́jọ́ náà ní àánú ṣe òun kàn fi kámẹ́rà òun sí ọ́tò rìkọ́ọ̀dù ni kò lè mú un mọ́ra mọ́. Wọ́n ṣáà pàpà fi sílẹ̀ ń ló bá gungi lọ. Ó ń kérora púpọ̀. Ìgbà tó ṣe díẹ̀ ló kàn rìn kó láàrin wọn. Ẹ wò ó, òkú ẹ̀ ni wọ́n padà bá ní ọjọ́ kejì o tí àwọn ìjàlọ́ ti fẹ́ jẹ ara rẹ̀ kan egungun. Ṣé ẹ wá rí i pé kì í ṣe agbára lásán lèèyàn fi ń jẹ gàba lágbo àwọn elégbèdè. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Wọ́n á máa jẹ èso, wọ́n á máa jẹ ewé àti ẹ̀pà inú èso. Bó bá jẹ́ èso tútù ni wọ́n fẹ́ jẹ, tó bá ti dọ̀tí tí omi sì wà lárọ̀ọ́wọ́tó, wọ́n ó ṣàn án nù dáadáa ní kí wọ́n tó jẹ. Wọ́n ó sì gbóòórùn rẹ̀ dáadáa. Gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ jẹ ni wọ́n máa ń gbóòórùn wò láti wo bó ṣe dáa sí kí wọ́n tó mú un lọ sẹ́nu. Wọ́n ní oríṣiríṣi èlò amáyédẹrùn tí wọ́n ń lò fún bí àpẹẹrẹ tí wọ́n bá fẹ́ jẹ kòkòrò inú ihò igi, wọ́n ó já ẹ̀ka igi tínrín kan, wọ́n ó wá kì í bọ inú ihò igi yìí láti fa àwọn kòkòrò yìí jáde bí ìgbà tí ọmọ kékeré bá ń fa dòkùndòkùn jáde nínú egungun màálù. Wọ́n tún máa ń pa ẹ̀pà inú èso jẹ. Àwọn kan máa ń lo òkúta, àwọn míì sì máa ń lo igi. Bí wọ́n bá ti fọ́ ọ ni wọ́n yọ ẹ̀pà inú ẹ̀ jẹ. Wọ́n á tún máa kì igi bọ ilé kan tàbí àárín àwọn ọjà lọ. Bí àwọn èèyàn bá ti rọ̀ mọ́ ìṣẹ́pẹ́ igi tí wọ́n kì sínú ẹ̀ báyìí, wọ́n mú lọ sẹ́nu ni. Torí wọ́n mọ̀ pé tí àwọn bá kì ọwọ́ sáàárín àwọn kòkòrò yìí, wọ́n bọ àwọn jẹ ni o. Irú ọgbọ́n yìí náà ni wọ́n máa ń lò láti yọ oyin kúrò nínú ihò tó kéré jù fún ọwọ́ wọn láti wọ̀ tí wọ́n bá fẹ́ la oyin. Oríṣiríṣi nǹkan ṣáà ni wọ́n máa ń lo èlò fún ṣá. Kò sí ẹranko míì tó lo èlò tó wọn láyé lẹ́yìn àwa èèyàn. Wọ́n fẹ́ràn àti máa jẹ ẹran náà o. Àáyá tí olóyìnbó ń pè ní red colobus monkey ni wọ́n máa ń pa jù bí wọ́n bá ti fẹ́ jẹran. Ọ̀nà méjì ni wọ́n máa ń lò jù láti fi pa wọ́n o. Bí àwọn àáyá bá ti ń fò lórí igi kan sí èkejì ni wọ́n máa fojú bá a lọ. Tí ọwọ́ ẹ̀ bá fi yẹ̀ lára ẹ̀ka igi kan tó jábọ́ báyìí, wọ́n yàbò ni o. Ṣùgbọ́n ọwọ́ àwọn àáyá yìí sábà ṣẹ́ lórí igi. Èyí ló sì mú wa lọ sí ìlànà kejì, èyí ò lànà ọdẹ ṣíṣe. Àwọn bíi 3 sí 4 ni wọ́n ó ṣeṣẹ́ yìí o. Àwọn 2 sí 3 ó kọ́kọ́ gun igi lọ sí ibi tí wọ́n mọ̀ pé àwọn àáyá ó ti rí wọn dáadáa. Ẹni tí yóò pa ọ̀bọ̀n gangan ó ṣẹ̀ṣẹ̀ wá gungi ní ọwọ́ ibi tí ewé pọ̀ sí tí àwọn àáyá yìí ò ní tètè rí i dáadáa. Àwọn tó fojú hàn yìí ni wọ́n máa wá lé àwọn àáyá yìí lọ sí apá ibi tí olúọdẹ wọn yìí wà. Wọ́n súnmọ́ bẹ̀ báyìí yóò fò mọ́ wọn ni. Wọ́n wàá sọ̀kalẹ̀ lọ pín. Nínú ìpín oníkálukú wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fún àwọn tó wù wọ́n. Àwọn elégbèdè a tún máa jagun àlà. Tí èso àtàwọn oúnjẹ tó kù bá pọ̀ ní agbègbè àwọn agbo kan, àwọn agbo míì lè gbé ogun wá ká wọn mọ́lẹ̀ tí wọ́n sì gba ilẹ̀ díẹ̀ nínú ilẹ̀ àwọn tó fìdí rẹmi. Yes, they will keep gaining more land and expanding their territory. Àwọn kan nínú wọn ti ẹ̀gbọ́n púpọ̀. Wọ́n máa dènà dé àwọn akọ agbo tí wọ́n fẹ́ kógun lọ báyìí tí wọ́n sì máa pa wọ́n ní ọ̀kọ̀ọ̀kan. Wọ́n lè fi odidi ọdún 4 sí 6 ṣe èyí o. Yes, weakening the enemy's forces. Bí wọ́n bá ti rí wípé àwọn akọ alágbára tó kù nínú agbo yìí ò tó tiwọn mọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣẹ́gun lọ. Báwọn elégbèdè bá wá ń bínú, wọ́n lè máa fi ọwọ́ fa igi kéékèèké kí wọ́n máa da igbó rú. Ṣùgbọ́n tí wọ́n bá lè fọwọ́ gbá igi tó tóbi pàpàpà lẹ́ẹ̀mẹ́ta, ìlú ogun nìyẹn o. Nítorí náà òwe Yorùbá pé gbogbo igi tí elégbèdè bá fọwọ́ bà dídún ní dún, télégbèdè bá fọwọ́ bà igi, ogun yanu. Lára àwọn ìwà burúkú ọwọ́ wọn ni pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n lè déédé já ọmọ tuntun gbà lọ́wọ́ ìyá rẹ̀ kí wọ́n sì pa á jẹ. Èyí ò wọ́pọ̀ ṣùgbọ́n ó ń ṣẹlẹ̀ dáadáa. Ṣùgbọ́n báwọn ayírí ṣe wà láàárín wọn, iná ni àwọn ọlọ́kàn tútù náà wà.
àwọn tó ṣe é gbọ́kànlé wà nù wọn, àwọn ọ̀dàlẹ̀ wà nù wọn, àwọn tó yaṣa, àwọn tó tijú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. That is, they have stable personality types. Bí wọ́n ṣe wá ń gbé lẹ́gbẹ̀ẹ́ omi tó, àwọn elégbèdè kórìíra àti máa rìn nínú omi torí wọn ò lè wẹ̀ rárá. Wọ́n máa ń ṣe ìtẹ́ tí wọ́n bá fẹ́ sùn lálẹ́. Wọ́n kan àwọn ẹ̀ka igi kan pọ̀, wọ́n wàá lọ papọ̀ kó lè dàbí ibùsùn, wọ́n wàá kó ewé lé lórí, wọ́n sì tún ṣu ewé papọ̀ bí òṣùká síbi tí wọ́n fẹ́ gbé orí lé kó lè dàbí ìrọ̀rí. Wákàtí 7 sí 9 ni wọ́n fi ń sùn lálẹ́. Àwọn abo wọn náà máa ń ṣe nǹkan oṣù o, ṣùgbọ́n èyí tí tàwọn èèyàn fi jẹ́ ọjọ́ 28 síra wọn. Ọjọ́ 35 ni ó wà láàrin ìbẹ̀rẹ̀ ọ̀mìsìmọ̀jọ̀ kan sí òmíì. Èyí ni wípé 35 days ni menstrual cycle tiwọn. Àsìkò tí ara àwọn abo bá wà lọ́nà fún oyún níní jù kò ṣòro mọ́. Èyí peak fertile period wọn. Ẹ ó ti rí ìdí wọn tí ó wú kẹ́kẹ́kẹ́, yóò sì pọ́n rẹ́súrẹ́sú, yóò ní àwọ̀ pink. Pípọ́n yìí ni yóò jẹ́ kí orí àwọn akọ ó táàsì tí wọ́n sì tọ̀ wọ́n lọ. Yàtọ̀ sí èyí, abo yìí lè máa rọ́ kẹ́kẹ́kẹ́ níwájú akọ tí yóò sì máa fi ìdí pípọ́n rẹ̀ rẹ́súrẹ́sú yìí hàn wọ́n. Akọ tó bá ní ipò tó ga jù nínú àwọn tó súnmọ́ abo náà lásìkò yìí, ẹni yóò lẹ́tọ̀ọ́ sí o. Lẹ́yìn èyí ni ìbálòpọ̀ á wáyé. Lẹ́yìn ìbálòpọ̀, akọ lè máa fi ọwọ́ ro irun ara abo yìí láti bá a túnra ṣe. Oṣù 7 sí 8 ni wọ́n fi ń gbóyún. Bí wọ́n bá kọ́kọ́ bímọ, kò ní lè ṣe nǹkan kan, yóò kàn dì mọ́ ikùn ìyá rẹ̀ ni. Tó bá fi máa pé oṣù kan, yóò ti lè máa wo àyíká rẹ̀, ṣùgbọ́n kò ní kúrò lọ́wọ́ ìyá rẹ̀ lásìkò yìí. Tí ó bá fi pé oṣù 3 sí 4, yóò máa kàn sí ẹ̀yìn ìyá rẹ̀. Tó bá ti wá pé oṣù 6, yóò bẹ̀rẹ̀ sí ní pọ́n igi kéékèèké, ṣùgbọ́n àrọ́wọ́tó ìyá rẹ̀ náà ni yóò sì wà o. Tí ó bá fi pé oṣù 10 sí 12, yóò ti máa ṣeré ká, yóò máa bẹ̀rẹ̀ sí ní jẹun yàtọ̀ sí ọmú. Òun náà ó máa kọ́ bí a ti ń pa èso kí a lè jẹ ẹ̀pa inú rẹ̀. Tó bá fi máa pé ọmọ ọdún 2, yóò máa yẹra fún ìyá rẹ̀ díẹ̀díẹ̀, àgàgà tó bá jẹ́ akọ. Láàárín ọdún 9 sí 10, wọ́n ti máa kọ́ ṣe bá a ṣe ń ṣe láwùjọ. Ọdún 12 sí 15 ni wọ́n ti máa kọ́ bá a ṣe ń ṣe iṣẹ́ àgbà. Ó máa ń sábà tó ọdún 4 sí 5 kí abo elégbèdè ó tó bímọ míì. Ọ̀pọ̀ abo wọn yìí sì bí ju ọmọ 3 lọ láyé, torí ọmọ kan ṣoṣo ni wọ́n máa ń sábà bí lẹ́ẹ̀kan. Wọ́n máa ń dàgbà tó ọdún 35 sí 50 nínú igbó, ìyẹn 35 to 50 years. Ṣùgbọ́n àwọn ẹranko bíi ẹkùn, ajá igbó àti ìkookò máa ń pa àwọn kan ní kékeré o. Àwọn tinú àhámọ́ zoo, àwọn lè lò tó 70 sí 100 ọdún, 70 to 80 years ní tiwọn. Ọ̀pọ̀ àwọn àìsàn tó wá ń ṣe àwọn èèyàn á máa ran àwọn elégbèdè náà. Kàtá o, ikọ́ o, HIV àti AIDS o. Kódà Ebola ó pa ségesège sí wọn lára nígbà tí àsìkò rẹ̀ dé. Nítorí náà, àwọn aṣèwádìí tó bá kọ́kọ́ dé inú igbó láti ṣèwádìí wọn ní láti kọ́kọ́ wọ ìbòmú fún bí ọjọ́ mélòó kan. Àwọn elégbèdè tó wá wà ní àhámọ́, wọ́n máa ń pè èèyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àpẹẹrẹ ni elégbèdè kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Travis tó pa Charla Nash ní Connecticut, USA lọ́dún 2009, àti Mo tó pa St. James David ní California lọ́dún 2005. Àwọn ìṣẹ̀lẹ̀ báyìí sábà wáyé o. Àwọn tinú igbó èyí sì sábà gbéná wojú èèyàn torí wọ́n bẹ̀rù wa. Àgàgà tí èèyàn bá ti jẹ́ àgbàlagbà, ọmọ kékeré ni wọ́n lè gbìyànjú àti súnmọ́. Ìdí tí tàwọn àhámọ́ zoo fi ń ṣẹlẹ̀ ni wípé tí wọ́n bá ti súnmọ́ èèyàn jù, ìtìjú ò ní sí mọ́, ara wọn ti yọ̀ mọ́ èèyàn, wọn ti rí àríṣà wa. Bí wọ́n bá ṣe ń súnmọ́ èèyàn tí wọ́n ń rí àwọn èèyàn lójoojúmọ́, ẹni ìbẹ̀rù wọn fún èèyàn máa ń dínkù sí i. Nítorí bí wọ́n ṣe wá súnmọ́ àwọn èèyàn tó ní ọ̀mùnú ìṣẹ̀dá àti oríṣiríṣi ìrísí, àwọn aṣèwádìí máa ń lò wọ́n láti ṣe ìwádìí oríṣiríṣi oògùn àwọn àìsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lọ́wọ́ yìí, àwọn ajàfẹ́tọ̀ọ́ ẹranko ti jà fún wọn, wọn sì lò wọ́n mọ́ bíi ti tẹ́lẹ̀. Àsìkò tí ẹ̀mí àwọn elégbèdè lọ sí rìsáàtì jù ní ìgbà tí èdígbòde kan ní gbogbo 1990s yẹn. Lára àwọn tó wà ní àhámọ́, wọ́n ti kọ́ wọn bí a ṣe ń fi ọwọ́ sọ̀rọ̀ tí olóyìnbó mọ̀ sí sign language, tí wọ́n sì ń gbìyànjú níwọ̀nba ara tiwọn. Àròjinlẹ̀ ló kọ̀ mí, àyàn gidigbo tí ń kógi ìbò lọ́gbọ́n kí gbogbo lóye àtọmọ̀ràn lè jó. Àmọ́ ń fi àsìkò yìí tọrọ àtìlẹ́yìn yín ní gbogbo ìgbà sí o. Ẹ má gbàgbé àti bá mi share fídíò yìí kó kalẹ̀ kó kakò. Ẹ sì fìfẹ́ yín hàn sí dáadáa. Aburú kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa o. Ẹ kú
kalẹ̀.